bẹ́ẹ̀ ni a kú gbogbo àsìkò náà ní màá fi kí wá ní gbogbo ìgbà àti gbogbo àsìkò tẹ́ bá ti ń rí mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV tá a jọ wà yìí torí tí n bá ní kí n máa fi àsìkò yìí kí n pe ẹ̀ka lẹ́ ìmọ̀ bóyálẹ́ òun lẹ́yìn wà lápá abẹ́hùn bí bá sì ní a kú òwúrọ̀ ìmọ̀ bóyálẹ̀ ti ṣú bí n bá tún ní ẹ̀ka àsán kọ́ ìmọ̀ dédé àsìkò tó ṣe lára ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ wa níbi tí ó wù kí ẹ ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mọ aṣojú mọ́ màwọn náà àti tí ìgbọ́ ìtẹ́jú olólùfẹ́ mi ẹbọ́kọ mi ò yí padà gbà kankan àyànfẹ́ Elédùmarè náà rèé ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Natasha àti Akpabio tó ti ń já rìnrìn káàkiri láti bí oṣù tó lọ sẹ́yìn níṣe ni Natasha ti kọ̀wé ẹ̀sùn sí Akpabio lẹ́sẹ̀ tó sì ti gbé lọ síwájú àwọn aṣòfin l'Àbújá. lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha náà ni mo sì wà níṣe làwọn ẹ̀ṣọ́ aláàbò yìnbọn tajútajú lu àwọn olùfẹ̀hónúhàn tó jẹ́ alátìlẹ́yìn Natasha lónìí l'Àbújá bákan náà. ọwọ́ àjọ NAFDAC ti tẹ afurasí ọ̀daràn tó ń pọn ti ayédèrú ní ìpínlẹ̀ Rivers. àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wakọ̀ pa ọmọ ọdún 6 lásìkò tán lé ọ̀daràn lọ ní ìpínlẹ̀ ọ̀hún. nínú ìròyìn tó farapẹ́ eléyìí tí mo mú wáyé níṣe ni ọkọ̀ tirẹ́là ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Anambra. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Natasha àti Akpabio níṣe ni Natasha ti kọ̀wé ẹ̀sùn sí Akpabio lẹ́sẹ̀ tó sì ti gbé lọ síwájú àwọn aṣòfin l'Àbújá. gẹ́gẹ́ bá a ṣe ti mú ròyìn náà wá láti bí oṣù tá a lò sẹ́yìn níbi tí ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi ìyún sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan ìyún ní Àbújá ìyún sẹ́nítọ̀ Natasha Akpoti-Uduaghan ó ní ó ti kọ ìwé ẹ̀sùn tá a mọ̀ sí petition lé Akpabio lẹ́sẹ̀ báyìí lórí ẹ̀sùn pé ó fẹ́ ní ìbálòpọ̀ àìnà àìtọ́ pẹ̀lú òun tóun ò sì gbà fún un ló jẹ́ kí ó máa ṣe bẹ́ẹ̀ fi ara ní òun ní ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá gẹ́gẹ́ bí Natasha ṣe àlàyé náà ní orí móhùnmáwòrán Arise TV ní oṣù tá a lò sẹ́yìn níbi tó ti ṣe àlàyé bí ọ̀rọ̀ òun ṣe jẹ́ bí iṣu ṣe kú bí ọ̀bẹ sì ṣe kú pẹ̀lú ní orí Arise TV níṣe ni àwọn sẹ́nítọ̀ tó kù ní Àbújá ni wọ́n bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí Natasha sọ lójú móhùnmáwòrán náà lọ́jọ́ náà lọ́hùn-ún níbi tá ti sọ dúnmọ̀ wípé ọ̀nà tó gbà sọ ó ní kò bá òfin mu torí pé kò kọ ìwé kankan sí àwọn tán jẹ́ sẹ́nítọ̀ ní Àbújá lórí ẹ̀sùn tó fi kan Akpabio ọ̀hún èyí ló wá fà á tí Natasha fi wá kọ ìwé náà ní ìta gbangba tó sì gbé wá sí iwájú àwọn sẹ́nítọ̀ọ̀sì ní Àbújá níbi tí Akpabio fúnra lára rẹ̀ tó ti ṣe ní àlàyé pé ọmọ níbi níran ni òun láti ọdún 2000 tí ìyá òun tó ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé kò fi ìgbà kan kọ́ àwọn ní ìkọ́kùkọ́ òun àti àwọn tó jẹ́ àbúrò lẹ́yìn òun ó ní àwọn jẹ́ ọmọ níbi níran tóun sì fìgbà kan bẹnu tóun fìgbà kan wu irú ìwà tí Natasha tó fi kan òun yìí pẹ̀lú obìnrin kóbìnrin àbí Natasha gan láti ìgbà náà fídíò àwọn méjèèjì olóńbẹ níbí yìí tá a ṣe àfihàn rẹ̀ fún yín ṣùgbọ́n o níṣe ni àwọn sẹ́nítọ̀ tí wọ́n jẹ́ ti Senate Ethics Committee ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ tí Natasha gbé tí wọ́n sì sọ di mímọ̀ pé ó ti pẹ́ jù kí Natasha tó gbé irú ìgbésẹ̀ ọ̀hún wípé àwọn kò lè gbà wọlé bẹ́ẹ̀ ni wọ́n ti fi ọwọ́ sí da petition ọ̀hún tí wọ́n ti fi dànù ọ̀gọ̀rọ̀ fídíò láṣẹ àfihàn rẹ̀ fún wa níbi tí àwọn méjèèjì tí wọ́n ti sọ ọ̀rọ̀ wọn lórí ẹ̀sùn tájọ fi kanra wọn náà. President, distinguished colleagues, I'm Senator Natasha Akpoti-Uduaghan, and I stand to raise a petition under Order 40. A petition may only be presented to the Senate by a senator who shall affix his or her name at the beginning thereof. The petition is in my name against the President of the Nigerian Senate, His Excellency Senator Godswill Akpabio, for sexual harassment, abuse of office, and malicious obstruction of my legislative functions. You may recall, sir, that on Friday in Arise TV, I did make some statements. And I have decided to narrow these statements in a formal petition against the President of this Senate. So if it may please you,
I would humbly step forward and lay this petition. Thank you. You may proceed. Distinguished colleagues, this petition is hereby referred to the Committee on Code of Conduct, Ethics and Public Petitions to revert to the Senate as soon as practicable. Petition. Any other petition? Yes. However, I would like to state clearly that at no time did I ever attempt any sexual harassment on the said distinguished Senator Akpoju Oluwagan or any other woman for that matter. I and my siblings were raised very well by my late single mother. She died in year 2000 through very difficult times, and I therefore have the highest regards for women. Even at demise, I still cry till today. I also wish to state that I also have 4 beautiful daughters. So at no time will I ever harass any woman, and I've never done so. In addition, even as a state governor, I was awarded various awards. One of them was the one you wish to know, the most gender-friendly governor in Nigeria. I served between 2007 and 2015. To God be the glory. In conclusion, I urge all Nigerians, particularly the media, and then, of course, the members of the social media, to await the court's decision. And please do not jump to conclusions on matters of mere allegations. I want to thank you for listening to me, and thank my colleagues, because some of the phone calls were calls of support, solidarity, and prayers that the Almighty God will step in to vindicate the just. So now let us get on with the business of the day. Thank you. Ẹ káàbọ̀ padà. Lórí ọ̀rọ̀ Akpabio àti Natasha náà la sì wà o, níṣe làwọn ẹ̀ṣọ́ aláàbò yìn ìbọn tajútajú lu àwọn olùfẹ̀hónúhàn tán jẹ́ alátìlẹ́yìn Natasha ní Àbújá lénìí. Gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú lásìkò yìí níbi tá a ti sọ bímọ wípé níṣe ni ìpàdé ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá wáyé lénìí, ṣùgbọ́n ṣáájú kí ó tó wáyé ó ní àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn fún Natasha èyí tí ó fi ẹ̀sùn kan Akpabio wípé ó fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú òun ló fa wàhálà àti làásìgbò tí ń bẹ láàrin àwọn báyìí. Níṣe ni àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìfẹ̀hónúhàn láti ṣe àtìlẹ́yìn fún Natasha tí wọ́n sì sọ bímọ wípé kí Akpabio Godwin Akpabio tó jẹ́ Senate President kí ó ṣe bẹ́ẹ̀ fi ipò rẹ̀ sílẹ̀ fún àsìkò díẹ̀ náà kí wọ́n fi ṣe ìwádìí lórí ẹ̀sùn ọ̀hún, nígbà tí wọ́n tún kọ sínú pátákó ẹlẹ́mọ̀ tí ń bẹ ní ọwọ́ wọn wípé dandan ni túláàsì Akpabio gbọ́dọ̀ kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí Senate President lásìkò tí wọ́n ṣe yìí ní nǹkan dédé agogo 8 òwúrọ̀ èyí tí ń ṣe ọjọ́ 5 inú oṣù kẹta ọdún táwọn yìí. ní ṣe ni àwọn ẹ̀ṣọ́ aláàbò tán mọ̀ sí ọlọ́pàá lẹ́yìn ìbọn tajútajú téyìnbó rẹ̀ ń jẹ́ tíà gáàsì sí àwọn ènìyàn náà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n wọn kò tún jẹ́ kó sún wọn. níṣe náà tún kóra wọn lọ sí ààyè bòmíì láti ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún lórí pé àwọn kò fẹ́ Godwin Akpabio àti pẹ̀sùn tí wọ́n fi kàn yìí. ẹ jẹ́ ká ṣèwádìí rẹ̀ fínífíní dáadáa. fídíò tiẹ̀ náà bẹ́ẹ̀ bì ẹ̀rí máa jẹ́ mi ìsó ni. That's why I'm not sure they are stopping them from moving. Don't be police, such that. You are saying
I think like I have the video now. I must have the video now. See, no be there, not your guys. Wait, there's somebody told that I saw this. Scatter there. Ẹ tún káàbọ̀ padà. Ọwọ́ àjọ NAFDAC ti tẹ afurasí ọ̀daràn tó ń pọn ti ayédèrú ní ìpínlẹ̀ Rivers. The National Agency for Food and Drug Administration and Control yún àjọ NAFDAC tó ń rí sí ohun tá à ń jẹ àti oògùn lílò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n ti fi ìròyìn náà léde lójú òpó ayélujára wọn tá a mọ̀ sí X níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn fi páńpẹ́ òfin gbé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Anthony Chidi nínú ọjà Maitiri tó jẹ́ ti Diobu ní Port Harcourt tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní àlàyé wọ́n sọ dímọ̀ wípé Anthony Chidi yìí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé ó ti tó bí ọdún kan sẹ́yìn báyìí tí òun ti ń ṣe ìwà burúkú yìí nípa pé ó lọ rèé kó àwọn ìgò ọtí tí wọ́n ti mú sẹ́kù yóò fọ́ finifini yóò sì rọ ọtí tí kò bá òfin àti ìlànà àjọ NAFDAC mu èyí tí ó sì lè ṣe ìjàmbá fún àgọ́ ara àwọn ènìyàn tí ó rọ sínú ìgò oríṣiríṣi ọtí tó ti sà ní ojú òpópónà àti ní kọ̀kọ̀ yàrá nígbà tí ọwọ́ sì bá onílòótọ́ àti lódodo ló ń ti jígiri nínú ìwà burúkú yìí àti pòtìlẹ̀ ọdún kan báyìí tó ń ti wu ìwà náà wàyí o wọ́n ti fi páńpẹ́ òfin gbé Anthony Chidi nínú ọjà Maitiri ọ̀hún tó sì ti ṣọ́ọ̀bù burúkú tí ó ti wu ìwà burúkú náà nílẹ̀ tá sì ṣe lálàyé pé yóò kọjú sílé ẹjọ́ láìpẹ́ yìí lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún. Remain there. Just continue with your work. On our council, I don't know this one. As now they make mouth now for there. Now go soon, I don't know this one. Please come inside. Video this man very well. Market person, now go soon, I don't know what this one they do. Okay. You will come out and see. Since now this rubbish you will do here. Okay, you can do voiceover. Look at what is packaging here. Gordon's gym. Imagine. Gordon's gym. This are products. Those products. These different products. Packing here. And see. Different products. Being faked in this place. This one is already packaged. People's product and it's just faking here. See that talk there, they say they don't know this one. Excuse me. This is production type. What you need to do is production. Just fill directly from this bucket. I go fire your leg to this thing. Can you lift the color the this The drink. Just ethanol and water. See the thing. See all manner of things inside. See what is inside. Are you seeing what is inside? I'll hit your head though. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wakọ̀ pa ọmọ ọdún 6 lásìkò tó ń lé ọ̀daràn lọ ní ìpínlẹ̀ náà. Ní ìyànà Ìpájà ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ni ó ti ṣẹlẹ̀ ní
ní ìkóríta mẹ́ta Ecobank ìyànà Ìpájà ó ní ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí bàbá olóògbé ọmọ ọdún 4 ọ̀hún èyí tí ó ṣe ìyún Nnamdi Ugoji tó ṣe fún àwọn oníròyìn ó sọdúnmọ̀ wípé àwọn ọlọ́pàá tí wọ́n wá láti iléeṣẹ́ ọlọ́pàá mọ́ṣáláṣí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ lé ọ̀daràn kan lọ lásìkò tí ọmọ òun àti àbúrò rẹ̀ tí wọ́n lọ rè gba owó lẹ́nu ATM tó sì darí bọ̀ wálé ni wọ́n fi ọkọ̀ tí wọ́n fi gbá ọmọ náà tó sì tún padà parọ́ pé ọkọ̀ náà ó ní ó doríkodò tí kìí ṣe pé àwọn ni àwọn wakọ̀ gbá ọmọ ọ̀hún ó ṣe ní àlàyé fún àwọn oníròyìn pé ìwádìí fi hàn pé àti tí àwọn ènìyàn agbègbè náà sọ wọ́n sọ dímọ̀ fún òun pé àwọn agbófinró ọ̀hún ó náà wa ọkọ̀ náà lásìkò tí wọ́n lé oníṣẹ́ láabi tó jẹ́ afurasí ọ̀daràn tí wọ́n lé lọ ní òpópónà ọ̀hún tó sì wa ọkọ̀ náà tí wọ́n fi gba ẹ̀mí lẹ́nu ọmọ rẹ̀ bàbá òun ṣe ní àlàyé pé níṣe ni àwọn ọlọ́pàá náà tún pa irọ́ tó sì fẹ́ wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí dá ọwọ́ bo òtítọ́ ọ̀rọ̀ mọ́lẹ̀ pé àwọn kọ́ ni àwọn wu ìwà náà nínú tó sì ní ìṣesí àti bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ṣe àfihàn pé àwọn gangan náà wà nídìí ikú tó ṣe bẹ́ẹ̀ pa ọmọ ọdún 4 òun ó ní ọmọ òun ní àkọ́bí àti pé òun ti ń gbèrò láti gbé lọ sí ìlú àwọn tó jẹ́ ìpínlẹ̀ Abia láti lọ rè sin ọmọ òun ṣùgbọ́n agaro owó tó dà òun ó ní ṣe ó dà bẹ́ẹ̀ àwọn tán jẹ́ agbófinró ni wọ́n gbé òfin janlẹ̀ tó yẹ kí wọ́n máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn àwọn náà tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ òun ó ní fún ìdí èyí ó ń rọ ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ aláṣẹ àti olùdarí gómìnà Babájídé Sanwó-Olú àti mínísírì tó ń rí sí agbọn ọ̀rọ̀ àwọn obìnrin tó fi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má wò mí níran ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣùgbà mi kí ìdájọ́ òdodo kó lè wà lórí ọmọ òun tó jẹ́ ọmọ ọdún 4 ètí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ pa ní ìyànà Pájà tí ń ṣe ìpínlẹ̀ Èkó. Nínú ìròyìn tó tún fi ara jọ eléyìí tí àmúwáyé kí Elédùmarè kó máa ṣọ́ wa lásìkò tí ebi bá ń palẹ̀ ká má sì sí nílé àsìkò tí ebi bá ń pọ̀nà ká má sì rìn ní ọ̀nà níṣe ni ọkọ̀ tirẹ́là ńlá kan ló ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ìpínlẹ̀ Anambra lẹ́nìí ní junction tán pè ní ti Ìdẹ́mìlì ìpínlẹ̀ Anambra ó ní ọkọ̀ tirẹ́là èyí tí wọ́n ní ó gbé kọ̀ńténà tó ga níwọ̀n bàtà 40 bàtà 40 feet ló ṣe bẹ́ẹ̀ ré lulẹ̀ tó sì jálu kẹ̀kẹ́ márúwá kórópè àti àwọn ènìyàn tí wọ́n rìn ní gbèrègbèrè ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ní àkókò ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé táwọn ènìyàn ṣe wọ́n sọ dúnmọ̀ wípé ìyìn tí àwọn fúra mọ̀ ni pé ìṣe ni ọkọ̀ tírẹ̀là náà ló sọ ìjánu rẹ̀ nù tó sì yí ọwọ́ ní ìyíkù yìí ètò mú kí kọ̀ǹténà tí ń bẹ ní orí rẹ̀ kó jálu àwọn kẹ̀kẹ́ márúwá àti ọkọ̀ kórópè àti àwọn ènìyàn tán wà ní agbègbè tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ nínú ètò ti ṣekú pa ọgọ́rọ̀ ènìyàn tí wọn kò ní òǹkà rẹ̀ nílẹ̀ báyìí nínú fídíò tá a lè ṣe àfihàn rẹ̀ fún wa látàrí bí ìjàmbá ọ̀hún bó ṣe bani lẹ́rù tó sì gba omijé ní ojú ẹni èyí tí wọ́n ṣe àfihàn níṣe ni wọ́n rí oríṣiríṣi òkú nílẹ̀ nínú ètí ọ̀pọ̀lọpọ̀ ti sùn gbalaja nínú àgbàrá ẹ̀jẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún gbogbo ìgbìyànjú láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega ní gbólóhùn olójásí pàbó pẹ̀lú bó ṣe ṣe ní àlàyé pé òun kò tí ì gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lásìkò tí a fi ń kó ìròyìn yìí tá a fi ń kó jẹ ọ abẹ́lẹ́dùmarè adániwáyé kó máa pa wá mọ́ kúrò lọ́wọ́ ewu gbogbo káàkiri àyè tó wù ká lè wà. kídùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akínyàn wípé ẹṣẹ ọlọ́kẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú ìròyìn náà ní ẹ bá a fìfẹ́ ẹ bá a fìgbà bó ṣe mọ̀ ní òní belenja títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn mi ó kọ́ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè wọn lè mí jẹ́ ó dàárọ̀ oorun ayọ̀ báyìí òun la ó sùn. Section 60 of which says we shall regulate our procedure. Secondly, we are guided by the rules of this Senate. Section 40, subsection 4, of which also says no senator shall personally sign a petition to be laid before this Senate. It's not about committee on ethics. It's not about waiting for the committee to take a decision. It's about whether this matter is ripe to be referred to the committee. Mr. Senate President, you were being emotional because you didn't want to be seen as trying to stop this allegation. That was why you even allowed it to be referred. The Senate erred by referring it to the court. It's not competent to stand before the Senate. That is the issue. It was signed
by most distinguished Senator Natasha Akpoti-Uduaghan, for whom I have a lot of respect. We cannot rewrite our rules because of anyone, and we'll be setting a dangerous precedent. Number 3, other than Constitution and the rules, the Senate is guided by customs and conventions, parliamentary customs and conventions. In all of these, Mr. President, this petition cannot stand for 2 reasons. 1, the issues and allegations of sexual harassment are already issued before the court, and 2, because it is defective. The petition is defective and is in violation of Order 40, subsection 4 of our rules. And in view of this, Mr. President, I just want to say that there is no way we can accept this petition. And having said this, Mr. President, may I then most respectfully, since you have said we should go to the next one.